Clinic Workers, òṣìṣẹ́ ilé ìwòsàn jẹ́ sinimá àgbéléwò tó ṣẹ̀ṣẹ̀ jáde táwọn àgbààgbà òṣèré sì kópa nínú rẹ̀. Sinimá yìí dá lórí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn kan tó jẹ́ wípé nǹkan kékeré ni ó máa ń díjà lẹ̀ láàrin wọn. Báyìí ni wọ́n ṣe mú dókítà Aníkúlápó wọnú ẹgbẹ́ òkùnkùn tí wọ́n sì fún un ní agbára láti máa ṣètọ́jú àwọn aláìsàn. Báyìí ni arákùnrin dókítà Aníkúlápó ṣe jẹ ọ̀gá pátápátá tó sì jẹ́ wípé ẹni tí yóò jẹ́ ọ̀gá ilé ìwòsàn yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n sọ di ẹ̀dùn arinlẹ̀ tí kò sì sí ẹnikẹ́ni tó ń wárí fún un mọ́. Ṣùgbọ́n kí ni nǹkan tó gbẹ̀yìn dókítà Aníkúlápó àti pàápàá ọ̀gá tẹ́lẹ̀ rí? Kí ló gbẹ̀yìn òun náà? Bákan náà àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn yìí, mi ò ní sọ fún yín nǹkan tó gbẹ̀yìn wọn. Ẹ ní láti lọ wo sinimá yìí. Clinic Workers làkọlé rẹ̀. Ẹ ṣé. Fún àwa tí àìtí subscribe sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká subscribe sí orí ìkànnì yìí, ìkànnì Speechbox Tele. Bákan náà ká tan aago notification wálẹ̀ ká lè máa ní àǹfààní láti rí preview sinimá tuntun tá a máa fi tó wa létí. Ẹ ṣé.